láti ilé-iṣẹ́ Koikimedia, bringing the world closer to your doorstep. Ìlú Àkúrẹ́ nìyí tí a wà yìí ní òní, èyí tí ọjọ́ 5 2025 ní September 2025 ní oṣù kẹjọ. Èyí ni wọ́n ń ṣe ọdún Ògún nílùú Àkúrẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe rí báyìí, àdúgbò kan ni a wà ní ìlú Àkúrẹ́ yìí, ní Ayédùn, wọ́n ní Ayédùn chemist. Ó ní a wà live and direct. Àwọn tí ó ń ṣògùn yìí ni a ó ní láti bá wọn sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, ọdún Ògún festival, chief kan wà níbí báyìí. This is a chief níbí yìí, so wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ti Ògún. Ẹ káàárọ̀. So kí ni à ń ṣe ní èní? Kí ló ń ṣẹlẹ̀ lénìí? À ń ṣọdún Ògún lénìí. Bá ti ṣe ọdọọdún la máa ń ṣe, ìṣìdálẹ̀ wa ni. Àwọn Ògún bá ṣe ń ṣe líbí náà ṣe lílu bòmíì, náà ṣe ní gbogbo káàkiri ilẹ̀ Yorùbá. Ìṣìdálẹ̀ ni, ọ̀tọ̀ ni pásítọ̀, ọ̀tọ̀ ni wòlíì, ọ̀tọ̀ ni mùsùlùmí, bẹ́ẹ̀ tí ó ìṣẹ̀dálẹ̀ ìṣìṣẹ́ wa à ń ṣògùn lénìí. Kí ni pàtàkì Ògún festival lénìí? Kí ni pàtàkì gan? Ẹ ṣé gan olóòtú ẹ ṣé. Láti jọ́ nígbà tó ti sin ọkọ̀ tó tẹ fẹ́tẹ̀, àwọn bàbá wa wọ́n ń tó máa tẹ fún wa nìyẹn tá a fi ń pẹ́. Wọ́n á bọ̀ Ògún ò ní pa wá àti gbọ́dọ̀ ìṣìdálẹ̀ gbogbo nǹkan àlọ́ táàbù àti gbogbo rẹ̀. Ohun tí bàbá wa bá tá a bá lọ́wọ́ la tó ń ṣe lénìí, òun náà pẹ̀lú Ògún Àkúrẹ́. Gẹ́gẹ́ bí ìwádìí díẹ̀ tí a ṣe nípa ti Ògún festival yìí, ìwádìí náà fi hàn wípé pàtàkì Ògún festival ni wípé fún ètò ààbò àti àlàáfíà. Ṣé tòótọ́ ni? Bẹ́ẹ̀ ni, irú àná kábíyèsí wa Abẹ́gún òní gbogbo general lé ní àwọn dírẹ́bà tó ń jẹ tó ń mu òní náà ṣọdún Ògún yẹn àtọlọ́kadà àti gbogbo àná ní kábíyèsí ti ṣàdúrà fún wa. bẹ̀tí lé ní àwọn dírẹ́bà tó ń jẹ tó ń mu àti ọlọ́kadà gbogbo rẹ̀ ìná ṣàdúrà tínú wa á dùn. Kí ni ẹ ní láti sọ fún gbogbo àgbáyé nípa pàtàkì àṣà àti ìṣe ilẹ̀ wa nílẹ̀ Yorùbá? Ẹ ṣé olóòtú. Àṣà wa mo tá ń ṣe yìí inú dúdú ni, pé ká fa wàhálà, torí àdúrà náà fi ṣe fún wa pé ká lálàáfíà, Ògún máa pa wá, mọ̀kálíkì ní gbogbo ẹ̀ ní kárí jẹ́ kárí mu, so kẹ́nu wa lè ṣe kíní kárí gbogbo ẹ̀, so torí kíní ìláyé fẹ́ sùúrù, ọkàn yẹn á balẹ̀, ẹ̀rí jẹ́ ẹ̀rí náà bẹ̀ tí lẹ́ni alẹ́ òní sàwà Bẹ́gún mọ́jú ọlá sàwà ló parí Ògún, sàwà Àkúrẹ́ ló parí Ògún. Nípa ní ìtẹ̀síwájú sí bàbá wa, nípa ti ètò ààbò yìí, wípé torí ètò ààbò ó wà lára nǹkan tí a fi ń bọ Ògún. Kí ni ẹ lè sọ nípa ti ètò ààbò tí ó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí, pàápàá ní ìlú Ondo state? Ètò ààbò yẹn irú ajá, epo, omi, iṣu, obì wọ́n fi ṣàdúrà, so iyọ̀ àtúgbọ́ omi wọ́n fi ré kúkò lórí àwọn òlù. Ìbá fẹ́ ṣe búkú sí ìlú, ìbùkún àbá, ìbá ṣe rere àbá. Thank you, Dara Poli Brooklyn, from Brooklyn, all the way from Brooklyn. Thank you for joining us. Please share this program. Emma, share, watch for those watching us live. Share, keep sharing. Wọ́n pé gbogbo àgbáyé ni wọ́n ti ń wò. Lẹ́ẹ̀kan sí, this is Koikimedia, bringing the world closer to your doorstep. Keep sharing. Emma, share ní gbogbo àgbáyé. Ẹ̀yin ọ̀dọ́, ẹ jọ̀ọ́, a ní láti bá yín sọ̀rọ̀. Èní tí ó jẹ́ Ògún festival tí ẹ ń ṣe lénìí, ẹ jọ̀wọ́, báwo ni inú yín ṣe dùn nípa àṣà àti ìṣe ilẹ̀ wa tí à ń mú ní ọ̀kúnkúndùn yìí? Báwo ni inú yín ṣe dùn? Ẹ ṣé olóòtú, gbogbo wa kó tó bí wa, kó tó bí bàbá wa, àwọn bàbá wa ti ń fi ọdún Ògún yìí, làwọn bàbá wa ti fi ọdún Ògún tó fi ń gbàdúrà fúnlẹ̀ Yorùbá, fúnlẹ̀ Nàìjíríà, torí tó bá tó kọ́ máa gbé Ògún, tó bá ti ń ṣògùn yìí, inú ẹnìbọ̀dì á dùn, wọ́n á ṣàdúrà
wọ́n á ṣàdúrà fún ọba, wọ́n á ṣàdúrà fún ìjòyè, wọ́n á ṣàdúrà fún ọ̀dọ́, wọ́n á fún ìjọba oníṣẹ́ ìjọba gbogbo èèyàn pátákó lálọ́ọ̀dù wọ́n obìnrin wọ́n á ṣàdúrà ẹni tó bá lóyún nígbà Ògún tó bá ti ṣàdúrà àbí wọ́rọ́ so àwọn bàbá wa kó tó bí wọn bìlíf nínú Ògún yìí pé kàkà kó yẹ kí Ògún fi ẹ̀jẹ̀ wa kó fi wẹ̀ so ẹ̀jẹ̀ ajá yìí nọ́mbà ń palẹ́jọ́ Ògún so gbogbo àṣẹṣe kó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ tó ní kí ọ̀rọ̀ ìbọn gbà so ẹ̀jẹ̀ ajá àti kó lọ so ibi àwọn bàbá lẹ́gbọ̀n àwọn bàbá wa bìlíf nípa ìyẹn ó dẹ̀ ń ṣe ìlú àtù. Gẹ́gẹ́ bí ìkànnú àwọn ọ̀dọ́ torí àti máa bá àwọn ọ̀dọ́ mìíràn náà sọ̀rọ̀ so gẹ́gẹ́ bí ìkànnú àwọn ọ̀dọ́ báwo lẹ ṣe rí ètò ààbò sí ní orílẹ̀-èdè yìí àti bí ipa wo ni àṣà lè kó nínú ètò ààbò wa. nípa ààbò president wa ń try gómìnà náà ayédàtí wa ń try chairman ló gọọmenti wa náà Ọmọládé. ẹ gbọ́ mi yé mo ní nínú kí ni ipa tí àṣà ilẹ̀ Yorùbá ń kó nípa ètò ààbò wa ipa wo ló ń kó gẹ́gẹ́ bí Ògún yìí báyìí a mọ̀ wípé Ògún ó wà fún àdúrà peace so ipa wo ni àṣà àti iṣẹ́ ilẹ̀ Yorùbá ń kó. ṣé olótú nípa iṣẹ́ ẹ̀dá wa àṣẹṣe ilẹ̀ wa àwọn bàbá wa irú Ògún ibẹ̀ for example bí wọ́n ṣe wà báyìí sí wálé tó ń jalè tó ń pààyàn bíi kọjá máa lu gbogbo àbúrò àwọn Boko Haram yẹn ẹ̀tọ́ kidnap tí táwọn bàbá wa bá dúró lọ́jọ́ Ògún yìí tó bá dúró tó bá ti ṣàdúrà pé àwọn tó ń ṣe báyìí o kó kí ló la ya wọn dànù wọ́n á pa wọ́n kú òjì tó Ògún yẹn á tì wọ́n àti wọ́n á tú sókòtò àwọn àwọn jíláyà àtijọ́ nìyẹn. So nípa tààbò báwo lè lo àṣà wa láti dáàbò bo. nípa tí àṣà wa irú Ògún ìbáyìí irú àwọn kan wọn wá ṣe ayélujára oríṣiríṣi ló wà irú àwọn tó ń yin Nàìjíríà nípa ààbò tó yẹ kí ààbò mú yẹn táwọn bàbá wa bá jáde tán àwọn tó kó tó ń jẹ́ pé bíi pásọ̀ ẹlẹ́ẹ̀kejì nípa ti ìṣẹ̀ṣẹ̀ tí wọ́n bá jáde irú àwọn tó ń gbé èèyàn irú àwọn tó ń pààyàn yẹn tó máa gbé yẹn búmọ̀lẹ̀ àwọn yẹn máa kú ni. This is our coordinator must stop. ẹ ṣe gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yin tí ó ń wò wá ní káàkiri àgbáyé this is Koikimedia bringing the world closer to your doorstep. So ní báyìí kí wọ́n tó máa bá celebration lọ ẹ jẹ́ ká bá àwọn bàbá wa yìí sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín. ipò wo lẹ dìmú ní agbègbè yìí. mo jẹ́ ọ̀kan lára àwọn olórí ọ̀dọ́ ní Ayédùn community. a rí i pé wọ́n ń ṣe ọdún Ògún ní ìlú Àkúrẹ́ lẹ́nu kí ni pàtàkì tí ẹ fi ń ṣe àti báwo ni inú yín ṣe dùn sí. ìkíní wọ́n ti ń ṣe kán tó bí bàbá wa ọdún tá a jogún bá lọ́wọ́ àwọn bàbá wa àwa náà dẹ̀ ń gbìyànjú láti ọdún kó má pa látòrí tiwa a dẹ̀ bìlífù pé àwa náà tó lé àwọn ọmọ lọ́wọ́ so ipa ọdún Ògún ní àárín ìlú ó pọ̀ ṣe ọ̀dàsán gẹ́gẹ́ ìkíní gẹ́gẹ́ bí ìkíní kankan ni pé tí a bá bọ Ògún yìí ní junction wa yìí bó ṣe jẹ́ tí junction yìí àmì bó ṣe jẹ́ fọ́ junction yìí oríṣiríṣi mọ́tò ló pàdé ọdún tó kọjá àgbàdúrà níbí àṣàdúrà káburú má ṣẹlẹ̀ sẹ́nìkan àdẹ̀dùpẹ́ lọ́wọ́ Ọlọ́run títí di èní kò sí accident tó ṣẹlẹ̀ ní junction wa aburú ò ṣẹlẹ̀ ṣe understand ara àwọn nǹkan kan tó Ògún yẹn máa ń kó kúrò nìyẹn ṣe understand nínú ìwé mímọ́ gan ìwé mímọ́ ní ká fi ohun tí ṣe ti Késárì fún Késárì ṣe understand ọ̀pọ̀lọpọ̀ ò bá wa ṣe àwa tó yẹ ẹ̀ yé à ń ṣe é ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ bá wo junction wa ẹ rí i pé kò sí pé báyà ń làgò mọ́lẹ̀ pé à ń fa wàhálà à ń jà ìlú ẹ̀ ò sí ní junction lọ́dọ̀ wa gbogbo àwọn èèyàn wa lóríṣiríṣi àwọn tó ń tajà tó ń ṣe gbogbo wọn náà bá wa ṣe jẹ ọ̀dà tán gbogbo wọn náà ń mú owó jáde látàkò ẹgbà ẹ fi ra nǹkan tẹ́ bá fẹ́ fi ṣe jẹ ọ̀dà tán tó dẹ̀ jẹ́ nǹkan ìwúrí tó mú kínú wa dùn láti lè máa ṣe sọ̀rọ̀ mi yé yín. ẹ jọ̀ọ́ fún gbogbo àwọn tó ń wò wá ní àgbáyé kí ni orúkọ ibi tí a wà yìí gangan. ibi yìí náà ń pè ní Àkúrẹ́ Ayédùn community Àkúrẹ́ wọ́n máa ń pè bíi ní Ayédùn community. ilé yìí
fún ìbéèrè sí kí ni ipa tí àṣà ń kó lórí ètò ààbò ní orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ètò ààbò ṣe mẹ́ẹ̀ kí ni ipa tí àṣà àti ìṣe wa tó lè kó lórí ètò ààbò. ṣe rí ìkíní ni pé ipa tí àṣà lè kó lórí ààbò àwọn èèyàn wa nípa ìgbàgbọ́ ó ti jẹ́ kó mẹ́ẹ̀ ní ọ̀nà kan. wọn bìkítà. ṣe understand àwọn èèyàn wa ò ní gbàgbọ́ nínú àṣà wa. mo rántí ayé ìgbà kan àwọn bàbá wa irú àwọn oríta wọ̀nyí àwọn Àkúrẹ́ a máa ń pe kinní kan ní èèkàn tí a bá ṣe sírú oríta yìí olè ò ní wọ àdúgbò ṣe understand but tẹ́ bá wo gbogbo bí ìyá rẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣe understand àwọn bàbá wa máa ń ṣe for security purpose nígbà tí ò ní sí pé báyọ̀ olè fẹ́ jà olè tó bá máa gbìyànjú kó òun fẹ́ jà ó gbúdọ̀ jẹ́ ẹni tó jẹ́ insider tó mọ inú tó mọ ìta then nípa àìjò tó ń ṣe yẹn àṣírí àtètè tú wọ́n á mọ̀ pé lágbájá báyìí olè ni ṣùgbọ́n this time around ìgbàgbọ́ ti cover gbogbo ti cover àṣà wa àrílò mọ́ bó ṣe yẹ ká lò òun ló fà á tó fi dà pé àṣà kò ní nǹkan ń ṣe this time around pẹ̀lú security ọ̀pọ̀sí wa mọ́ sọ̀rọ̀ mi yé yín rẹ̀ so nǹkan tó fà á nìyẹn. ẹ ṣeun kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. Ọlátúbọ̀sún Òní tí gbogbo èèyàn mọ̀ sí AK Bọ̀sún Onílẹ̀. ẹ jọ̀ọ́ báwo ni ṣe dùn sí lẹ́ni. èmi ni inú mi dùn jù lẹ́nu nítorí pé ẹ̀ẹ̀kan la máa ń ṣe lọ́dún tábàlẹ̀ ti ṣe lọ́dún a máa ń ṣe ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ ní síjà. Ogun yé! A máa ń gbàdúrà kí ọ̀nà kó máa là torí òun ni Ògún torí Ògún ló máa ń la ọ̀nà so a máa ń ṣe ká máa fi ń jẹ́ kí àdúrà a máa fi ń gbàdúrà ni. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Ayọ̀kúnlé Fágbọ́rọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Fàgọ́. Èké Fàgọ́ kò sóluwà. gẹ́gẹ́ bí àwọn tí ó ń wò wá this is Koikimedia bringing the world closer to your doorstep. Èmi ni à ń wà ní ìlú Àkúrẹ́ báyìí ní Ondo state à ń wà live and direct láti cover ọdún Ògún that is Ògún festival tí wọ́n máa ń ṣe ní ọdọọdún fún ètò ààbò fún ètò àlàáfíà àti kí àlàáfíà náà lè wà ní ìlú àti orílẹ̀-èdè pàápàá ní ìlú Àkúrẹ́. Ní báyìí a fẹ́ gbé àwọn ènìyàn sí bí wọ́n ṣe ń ṣe celebration yìí bí wọ́n ṣe ń kàn tẹ̀síwájú. lẹ́ẹ̀kan sí this is Koikimedia bringing the world closer to your doorstep. gẹ́gẹ́ bí ẹ ṣe rí bí àwọn ọ̀dọ́ nìyí bí wọ́n ṣe ń ṣe ètò celebration that is celebration of Ògún that is bí wọ́n ṣe ń ṣe ọdún Ògún ní ìlú Àkúrẹ́ nìyí ìkan náà àwọn àdúgbò ní Ayédùn nìyí ẹ rí bí àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe ń ṣe kíni bí wọ́n ṣe ń celebrate ọjọ́ ìní tí ó jẹ́ Ògún festival. Ní àná ni ọba tìlú Àkúrẹ́ Déjì Àkúrẹ́ tí ó bẹ́ ajá sí Ògún láti fi ṣe àyájọ́ ọdún Ògún ní ìlú Àkúrẹ́. Àwọn ọ̀dọ́ nìyí ẹ rí bí wọ́n ṣe ń bí inú wọn ṣe ń dùn tí ayọ̀ sì ń pẹ̀kẹ́ wọn bí wọ́n ṣe ń ṣe ọdún Ògún yìí. So once again, this is Koikimedia bringing the world closer to your doorstep. So gẹ́gẹ́ bí àwọn ìwádìí tí a ṣe ọdún Ògún náà ó wà fún ètò ààbò à ń ṣe láti gbàdúrà gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bí ètò ààbò ṣe rí mẹ́ẹ̀ ní orílẹ̀-èdè yìí ara àṣà àti ìṣe wa ní láti ṣe kíni láti jẹ́ kí ètò ààbò tó má mẹ́ẹ̀ kí ètò ààbò lè ṣe kókó kí ó lè dára kí ó má sí pé àwọn jàǹdùkú àti àwọn olè tí wọ́n máa jalè bí wọ́n máa ṣe bákanbákan tí wọ́n máa pànìyàn àbí máa jó èèyàn mọ́lé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ àwọn Fúlàní herdsmen yìí bí wọ́n ṣe ń ṣe kíni bí wọ́n ṣe ń pa àwọn àgbẹ̀ wa. So this is one of the importance láti tí wọ́n fi ń ṣe ọdún Ògún yìí
láti jẹ́ kí ètò ààbò kí ó wà ní ìlú Nàìjíríà àti ìlú Àkúrẹ́ generally. And once again, this is Koikimedia bringing the world closer to your doorstep. Àwọn ọ̀dọ́ náà ni ẹ̀sìn wò yìí o ní Ayédùn. So fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń wò wá, ọdún Ògún nìyí ní òní ní ìlú Àkúrẹ́, òun ni wọ́n ń ṣe ọdún Ògún. Kí nìdí tí wọ́n dẹ̀ fi ń ṣe ọdún Ògún yìí ni láti jẹ́ kí ètò ààbò, láti gbàdúrà, láti jẹ́ kí àlàáfíà tí ó wà ní ìlú Àkúrẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá ó ṣe kókó. Tí a bá sọ wípé àgbàṣà wa lárugẹ, that means pé a ti misplace identity wa nìyẹn. Ìdí tí Koikimedia fi mú ìran yìí wá sí ojú ìwòran yìí ni wípé láti jẹ́ kí ẹ mọ bí àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá bí ó ṣe ṣe kókó tó. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, Ògún onírè, this is the god of metal. Ó wà fún wípé kí ètò ààbò kí ó lè wà, kí wọ́n gbàdúrà kí ètò ààbò lè wà tí wọ́n bá bọ̀ Ògún. Ògún jẹ́ deity ní ayé àtijọ́ tí ó máa ń dáàbò bò ni. Tí wọ́n bá ń fẹ́ ètò ààbò, Ògún máa ń dáàbò bò ni. Ó sì máa ń jẹ́ kí àlàáfíà kí ó wà ní agbègbè ibi tí wọ́n ti ń bọ̀. Once again, this is Koikimedia bringing the world closer to your doorstep. Ogunye! So láìpẹ́ yìí a máa lọ sí agbègbè mìíràn láti jẹ́ kí a fi bí ó ṣe ń lọ wọ̀nyí ní ibòmíràn, bí wọ́n ṣe ń ṣe ọdún Ògún ní ibòmíràn. A ó máa lọ káàkiri. Stay tuned to our channel and ẹ má kúrò níbẹ̀ o. Very soon a máa lọ sí agbègbè mìíràn tí a ó fi wọ̀nyí bí wọ́n ṣe ń ṣe ọdún Ògún ní àwọn agbègbè mìíràn ní ìlú Àkúrẹ́. Once again, this is Koikimedia bringing the world closer to your doorstep. Nínú àwọn ọ̀dọ́ ṣe ń dùn, nínú gbogbo ènìyàn ń dùn pé wọ́n ń ṣe ọdún Ògún. Rí bí àwọn ènìyàn ṣe ń gbé àṣà wa àti àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá lárugẹ. Nítorí náà ẹ gbé àṣà wa lárugẹ o. Ìdí ni tí Koikimedia fi wà fún yín láti máa gbé àṣà àti ilẹ̀ Yorùbá ní arugẹ. ṣé onílé má pa mí má pọ̀ mọ́ mi. Support Tinubu for second time lẹ́lẹ́. This is our effect. Support Tinubu for second time. He said, until Tinubu retire.